Èmi ṣàlàáfíà ni gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí. Voice mi lẹ̀ ń gbọ́ because ó jẹ́ Monday, you understand? So màá máa fẹ́ tó bá irú Monday báyìí or Tuesday kó máa jẹ́ bóyá àwọn nǹkan tó jẹ́ trending tí mo fẹ́ sọ ń pa. But tó bá di bí weekend, màá fẹ́ kó jẹ́ àwọn iṣẹ́ tí mo gbé wá gangan sí àlééfà yìí. Then nípa ti product mi tó nípa ti ìlera ọkùnrin, ìlera obìnrin tó jọ mọ́ product mi tí mo gbé wá sí àlééfà yìí. Thank you. One of the trending issue náà ni ti arábìnrin tí ẹ̀ ń rí. Wàláì ẹ̀yin tèmi, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Alhamdulillahi Rabbil Alamin. Mo kọ́kùnrin, mo kí obìnrin, mo kí yín gidi gan fa. Mo mọ̀ lóore o. Mo mọ̀ lóore. Every bit of your views, mo mọ̀ lóore. Every bit of your likes, your comments, ẹ jọ̀ọ́. Ẹ máa endeavour láti máa like, láti máa comment. Ẹ dẹ̀ subscribe, tẹ́ bá ti subscribe, ẹ tẹ bell in case tí n bá ti mú èyí tó máa ṣe yín láǹfààní gangan wá. Kí n tó wá tẹ̀síwájú, apps alálùbáríkà wà tó máa ṣe yín lóore o. Ẹ wo past videos mi ò mọ̀ nǹkan tó ń dá ẹ láàmú. Like gbádà Hajia on point by 2 kó mọ̀ pé oore lolúwa. Yes, alhamdulillah. So ẹ̀yin tèmi, this is one of the trending issue and ẹ̀yin tèmi mi ò fẹ́ mọ̀nàfíkì o. Mi ò fẹ́ kí èèyàn máa ṣe mọ̀nàfíkì. Ìwà tọ́mọdé yìí wù. Ẹ má ṣe mí gbọ́ o. In fact, mo fún ní comment. Mo ní just be happy with yourself. Kò sẹ́ni tó lọ ọ̀run tó dérí tó sọ pé bí wọ́n ṣe ń ṣe lọ́run lélẹ̀. Ṣùgbọ́n níbẹ̀rù Ọlọ́run ní gbogbo nǹkan tá a bá ń ṣe, ẹ jẹ́ ká níbẹ̀rù Ọlọ́run. Mo sọ bẹ́ẹ̀ sí comment. Mo rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, wọ́n ń drag ọmọdé. Wọ́n drag ẹ gidi gan, ẹ ṣe sùúrù o. Wọ́n drag ẹ. Bí ẹ ṣe ń drag ẹ yẹn, ẹ máa béèrè pé tó bá jẹ́ pé ọmọ tiyín kọ́, tó bá jẹ́ pé ọmọ tiyín ni. But àwọn ọmọ yìí, àwọn ọmọ Gen Z, wọn ò yí béèrè guidance àgbàlagbà. Wọn ò yí béèrè guidance àgbàlagbà. Wọ́n kàn ṣe nǹkan bó ṣe wù wọ́n. Wọ́n ń ṣe nǹkan fún trending. Wọ́n ń ṣe nǹkan fún views. Wọ́n ń ṣe nǹkan fún monetization. Wọ́n kàn ṣáà ń ṣe, wọn ò ní like wọn ò rọ̀lá. Wọn ò rò pé kíní tí mo fẹ́ ṣe yìí, kíni consequences ẹ̀. Their own is just to go viral. Mo fẹ́ go viral, mo tẹ̀ fẹ́ mọ̀ nǹkan tẹ́ fẹ́ ṣe, tẹ́ bá fẹ́ kú, ẹ kú lẹ̀lẹ̀. Mi ò fẹ́ mọ̀nàfíkì. Mi ò fẹ́ mọ̀nàfíkì. Ìwà mọ̀nàfíkì lọmọ yìí wù. Ìwà mọ̀nàfíkì òun ló wù. Ẹ̀yin tèmi, nígbà tó gbé niqab, ṣó gbé wá sórí social media. Kó tó gbé niqab yẹn, ṣó gbé wá sórí social media. Kó tó gbé pé mo fẹ́ cover, ṣó wá sórí social media. Ìdí kan, ìdí méjì tó fi ṣe, ṣó wá sórí social media. Ṣó ṣe nítorí ọkọ ẹ̀ ni. Ṣé nígbà tó fẹ́ gbélé, ṣó wá sórí social media. Kí wá ni mọ̀nàfíkì nígbà tó fẹ́ bọ̀, kí ló wá sí social media fún? Kí ló wá sí social media fún? Coming to social media láti bọ́ niqab ẹ̀ yẹn kalẹ̀ tó wá ń sunkún ìkà, tó ń sunkún ìkà, mọ̀nàfíkì ni. Ẹ̀yin tèmi, in simple term, ṣé bẹ́ẹ̀ mọ àwọn videos mi? Ṣé bẹ́ẹ̀ mọ bí mo ṣe máa ń teach? So ẹ̀yin tèmi, mi ò wá lè sọ eléyìí as counselor lọ́kọláya, herbal practitioner lọ́kọláya kí n mọ̀ mention kìíní. Àwọn ọmọ mi wà, tó yé yín, àwọn ọmọ mi wà, like àwọn ọmọ sope here and there. So yẹ, ẹ̀yin kan, ẹ̀yin àfà tòbí kan, ẹ̀yin yọ̀ ṣàgùrù àfà. Wọ́n wá máa sọ fún yín nínú teaching yín yẹn pé lọ fẹ́ ọmọdé ìkára rẹ̀ balẹ̀ kó daṣọ bò lójú. Lọ fẹ́ ọmọdé ìkára kó daṣọ bò lójú. Lọ fẹ́ kó daṣọ bò lójú. Ìwọ ò mọ̀ pé fúngbà díẹ̀ ni. Tí ọmọ yẹn nítorí pé ó ti lọ show rẹ̀ ní fake ìfẹ́, ó ti lọ show rẹ̀ ní ìfẹ́ fake. Ọmọ yẹn kò mọ̀ pé ìfẹ́ fake ni. Ó dẹ̀ wá gbà fún ẹ. Ó wá wò pé okay, jẹ́ n fẹ́ dajẹ̀lì bàbà lé mi lórí. Ó ti wá dá lé lórí. You understand? Ó ti wá bí ọmọ kan, ọmọ méjì. Ìfẹ́ yẹn ti sú ẹ. Ìwọ ò fẹ́ràn rẹ̀ mọ́. Ó ti ń nàgà síta. Ó ò tọ́jú ilé mọ́. Ṣé nítorí ẹ ló fi, nítorí tiẹ̀ ìfẹ́ tó ní sí ẹ ló fi gbà á. Ó mọ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ wàá continue láti máa nífẹ̀ẹ́ rẹ̀ lọ ni. Nítorí pé kí ni? Ó ń tara ẹ̀ sí lọ́hùn ni. Ìwọ ló mọ̀ wá wùwà dáadáa sí kó wọ́n náà mọ̀ tara rẹ̀ sí lọ́hùn by not disappointing her, by continue to provide and love her. But that is not the case with many of you. That is not the case. Tẹ́ bá ti gbọmọ méjì lọ́wọ́ wọn, ẹ mọ́ sọ wọ́n lẹ́lẹ̀. Ẹ tún fẹ́ mú mi mẹ́lọ lọ́hùn wí. Ẹ wá nífẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ yẹn mọ́. Tó dẹ̀ mọ̀ pé torí ẹ ló fi daṣọ bojú. Ó gba Ọlọ́run látara ẹ̀. Ìwọ wá sí yàmàyàmà, wá sí rédèrèdè. Báwo ló ṣe fẹ́ kó ṣe continue? Ẹ máa béèrè lọ́wọ́ ara yín. Ẹ̀yin tó jẹ́ pé ẹ ti lọ fẹ́ ọmọ so pépé ní àtìta tó tara yín gba Ọlọ́run sára, tí ìṣe pé bóyá ó ní ìmọ̀ yẹn láti lẹ̀ tẹ́lẹ̀. Ẹ continue láti máa sọ́nà látara rẹ̀ ni o. Ẹ continue láti máa nífẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ̀yin lẹ fà á táwọn ọmọ yẹn tí wọ́n fi ń ṣe bí wọ́n ṣe ń ṣe at the end of the day. At the end of the day. So ìwọ tó bá ti mọ̀ pé ò lè nífẹ̀ẹ́ obìnrin tí dọjọ́ ikú, ó dẹ̀ fẹ́ gbé aṣọ lé lórí, mọ́ try. Wàá mọ̀ tara rẹ̀ mọ́ sin Ọlọ́run náà ni. Mo wo broadcast lady kan. You understand? Normal. Ó ní ilé Mùsùlùmí ló ti jáde, but kì í ṣe pé àwọn tó mọ̀ ń cover yẹn. Ó wá fẹ́ tán, ó wá ṣe rádaràda pẹ̀lú ẹ̀.
òun náà dẹ̀ ṣe kíni ó dẹ̀ simply ó dẹ̀ lọ ra bọ́ ó nígbà tó ń bọ́ ti tòun pé ṣe pé bóyá òun wá sórí social media tó bá yẹ pé òun wá sórí social media ni ó máa di ẹjọ́ máa di ọ̀rọ̀ bíi ti arábìnrin yìí kí arábìnrin yìí mọ̀ pé wọ́n drag you ó mọ̀ foremost gan ṣe bẹ́ẹ̀ dà pé ẹ̀ ń rí fídíò rẹ̀ like gbogbo àwọn programs ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi kó mọ̀ jó pẹ̀lú kíní kí wọ́n ti ń drag ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé àwọn máa pè pé káwọn ṣe rúkìá fún káwọn ṣe gbá fún káwọn ṣe àwo fún like she likes like nǹkan tí àwọn believe pé kò yẹ kí obìnrin tó cover ojú mọ̀ ṣe òun ló máa ń ṣe lórí social media òun ló máa ń ṣe so bẹ́ẹ̀ bó ṣe wá di pé wá tún wá jáde ó tún wá sọ pé òun bọ̀ tó ń sunkún yẹn ẹkún yẹn mo wò pé ẹkún mọ̀nàfìkì ni ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ bá accept ẹ̀ pé is even good tó bọ́ ojú you understand gbogbo nǹkan tó bá fẹ́ ṣe é sìn wàá ṣàmọ́ ṣe ni without pé ó cover pé ó suit àwọn ẹlòmíì pé bó ṣe drop ẹ̀yẹn gan ó tẹ́ wọn lọ́rùn do you understand mọ̀nàfìkì ni arábìnrin yẹn ṣe láti wá bọ́ ní gbangba mọ̀nàfìkì ni so fún gbogbo ẹ̀yin tẹ́ bá wá ní èrò bẹ́ẹ̀ pé fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ ṣe ní kọ̀rọ̀ yàrá yín ẹ ní láti wá sí gbangba ìyẹn kan ò ní bí ẹ like let's say gẹ́yìn ò wá sí social media wá ṣe bẹ́ẹ̀ ni wọ́n kàn rí pé ó ti open wọ́n kàn máa béèrè pé why kò nídìí láti mọ explain ara rẹ̀ tó bá dẹ̀ nídìí láti explain ara rẹ̀ kí wọ́n wá sí DMA personally kí wọ́n wá gba ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ṣóyè ìyẹn kò ní mú attention wá bẹ́ẹ̀ she wanted it that way so ẹkún yẹn ẹkún ìkà ni fún nǹkan tó ṣe tó bá yẹ pé lady yìí ó ń gbọ́ ẹni ọlá àbí kí wọ́n pe orúkọ ẹ̀ gan tó bá yẹ pé ó mọ̀ọ́mọ̀ ṣe ni tó bá yẹ pé ó mọ̀ọ́mọ̀ ṣe ni tó mọ̀ọ́mọ̀ ṣe pé kékeré mo fẹ́ gbọ́ nǹkan tẹ́ máa ṣe ẹ̀sìn tẹ́ gbé lórí bí ara yẹn mo fẹ́ bá yín sọ ṣóyè tó jẹ́ pé mẹ́tàlá rẹ̀ ò tó bẹ́ẹ̀ a jẹ́ pé tó bá mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ o ní láti tọrọ àforíjì ó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run rẹ̀ ó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run rẹ̀ because nǹkan like anything you do in the hidden ní ọkàn rẹ tó plan yẹn Ọlọ́run ti already mọ̀ you understand pé mo fẹ́ mọ̀ọ́mọ̀ ṣe báyìí kí mo fẹ́ mọ̀ nǹkan tí wọ́n tiẹ̀ ṣe mo fẹ́ mọ̀ọ́mọ̀ drag ẹ̀ sí wọn yẹn kí n drag ẹ̀ like ó ṣe fẹ́ drag ẹ̀ sí tó mọ̀ bí wọ́n ṣe ṣe ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ mi ò ju báyìí lọ gbogbo ẹni tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ uncover ẹjọ́ you don't need to announcement yín mean that o fẹ́ mọ̀ wound the religion yẹn ni which o lè ṣe fúngbà díẹ̀ náà ni tí ó yẹ àtúnmú tẹlòmíì gbọ́ nǹkan tó dẹ̀ wá ṣe yẹn ó ti wà ní written àwọn ọmọ rẹ wọ́n máa sọ bẹ́ẹ̀ fún wọn kò ju báyìí lọ so fún àwọn òbí ó ṣe kókó ó ṣe pàtàkì pé ẹ tọ́ ọmọ sí ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ní àwùjọ kí àwọn náà kí wọ́n fi jèrè ara wọn kẹ́yìn náà fi jèrè wọn inshallah but there's no compulsory in things ẹ má mú ní dandan àwọn ọmọ mi àti kékeré ṣóyè wọ́n ti sọ pé ìyàwó àfààní o ṣóyè wọ́n ti máa mú ọmọ yẹn kó cover ara kó cover ojú nítorí pé wọ́n ní ìyàwó àfààní ọmọ rẹ̀ ní ọmọ ṣéwù kan ní òkè bẹ̀rùn ṣóyè wọ́n ti máa fi wọ́n fúnra wọn gbogbo eléyìí lè work láyé john ayé ìsìn yìí kò work ẹ jẹ́ káwọn ọmọ yẹn máa dàgbà kí wọ́n máa dàgbà díẹ̀ kí wọ́n ti mọ left from right kí wọ́n ti ní okay o I like this I don't like this is my choice tí wọ́n bá ti wá dàgbà táwọn náà bá ti dàgbà they will know pé okay o nǹkan tí màá ṣe lélẹ́yìí nǹkan tí mi ní ṣe lélẹ́yìí o àwọn náà wọ́n lè choose wisely tó bá ti di pé wọ́n force ọmọ tó yẹ yín ṣe nǹkan nígbà tí ò ní much of sense nígbà náà tó bá ti wá di pé ó dàgbà tó lè differentiate tó mọ nǹkan tó rí ṣóyè yín àwọn ọmọ tó jẹ́ pé wọ́n lọ school wọ́n ti wà exposed sort of even bẹ́ẹ̀ gbé wọn bẹ́ẹ̀ fi wọ́n sí school they are already exposed pẹ̀lú gbogbo bó ṣe ń lọ́sìn irú wọn ló wàá sọ wípé rárá ọ̀nà yìí mi ò fẹ́ ẹni báyìí tẹ́ni kí n fẹ́ mi ò fẹ́ àwa di gbọ́n mi sí ọbẹ̀ òtó àdàbí ẹni pé wọ́n fẹ́ yẹ̀yẹ́ òbí like allow them to be until tí wọ́n bá ti come of age that is it zamani ta wà á sí nìyẹn no compulsion tèmi ọ̀rọ̀ yìí ò jù báyìí lọ o ẹ pàdé mi ní weekend thank you so much ẹ wo others of my videos kẹ wo àwọn nǹkan tẹ́ lè bá wa rà kẹ lè pè nǹkan tẹ́ fẹ́ pè mí fún ẹ pè mí even for real life experience tó mọ̀ pé tá a bá a lè kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ nírú orí nǹkan tá à ń sọ yìí or even more thank you bye for now.